Àfáà Labeeb Lagbaji fòkò ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn tó ń ba orúkọ Ànábì jẹ́. Àwọn kan ní bàbá Araba Ọ̀ṣun lọ̀rọ̀ yìí ń bá wí, bẹ́ẹ̀ làwọn kan ní àwọn bàbá Araba Ifa náà ni àfáà Labeeb Lagbaji ń bá wí. Ṣé lóòótọ́ ni? Àtilẹ̀wá ni ọ̀pọ̀ èèyàn ti mọ̀ pé àfáà Labeeb ti farahàn gẹ́gẹ́ bí ẹni tí kì í fẹ́ kí wọ́n ba ẹ̀sìn Islam jẹ́ lọ́nàkọnà débi pé wọ́n máa ba orúkọ Ànábì jẹ́. Àwọn wo wá ni wọ́n ń ba orúkọ Ànábì jẹ́ lórí ayélujára tàbí tí wọ́n fẹ́ máa ba ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́, tó fẹ́ máa ba ẹ̀sìn Islam jẹ́? Ẹ gbọ́ ohun tí àfáà Labeeb ló máa ṣẹlẹ̀ sí wọn nínú fọ́nrán yìí. Ọ̀rọ̀ yìí lágbára o. Ẹ gbọ́ ibi tí wọ́n ní gbogbo ẹni tó bá ń ba ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́, pàápàá tó ń ba ẹ̀sìn Islam jẹ́, ibi tí wọ́n máa lọ nígbà tó bá yá, kí ló máa ṣẹlẹ̀ sí wọn? Ta lọ̀rọ̀ yìí ń bá wí? Ta ni àfáà Labeeb ń fọ̀rọ̀ ránṣẹ́ sí? Ẹ wo fọ́nrán ìkejì àgbọ̀. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Ooni kò kí ń ṣẹgbẹ́ Ànábì Muhammadu, Ooni máa ní agbolé Odùduwà, Ọlọ́fin Àjàláyé, Ọlọ́fin Àjàláyé lótú Ifẹ̀ kò pé méjì, kò ṣẹgbẹ́ Ànábì o. Àwọn kan kóra lórí léètì wọ́n bá mi lò wọ́n jẹ́. Mo náà bàbá láyé sí bẹ́ẹ̀ lọ. Ibi náà lọ ilé wọn lọ. Ẹ má wọrí. Sáwọn mò ní ìlànà ìgbà kẹ́yìn mẹ́tì. Ìdí ìlú fún àwọn ọmọ ìyá wa àwọn yẹn ni ẹ. Ìdí ẹ̀kẹ́ fèsì ẹ̀ fèsì. Àwọn adá àti ìdíwò rẹ̀ ń fèsì. Àwọn èèyàn ńlá náà ṣe àdébì lójú yìí láì. Tí ẹ̀ sọ kẹ́lí náà kẹ́lẹ́ lórí. Àbíkẹ́ kẹ́lẹ́ kan ó wà níbi àgbo kan ní kó tata. Àbí kó yẹ̀wùyẹ̀wù lọ́mọ. Tí wọ́n ń jó ẹ wà ní ẹ̀wẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó lágbára. àwọn fúlẹ́mọ́ ní ti tán kọrin àwọn ní kẹ́ kó lọ náà. ẹ̀rọ àwọn yẹn ti wá wọn ni wọn náà kọ̀. ẹ̀rọ kò fẹ́ tó kù ní ìsinmi. kọ́mọ ẹ̀dọ̀rọ̀ báyìí kẹ́ máa jà sí ọ̀rọ̀ láìsí. wọ́n ní àná mọ́mọ́ ló fi yíyẹ sí dákẹ́. wọ́n ní ọlọ́run kẹ́ ló fi yíyẹ dákẹ́. ọ̀rọ̀ tí wọ́n lè mú gbọ́. Àbíkẹ́ ẹ̀dí wọ́n tó kàn náà fọ́kù wa, ìwà lè mọ́ kámẹ́rà, káàdì àbí ìlànà ẹ̀sìn. Èmi náà tó kìí kàn ní rò. Ẹ máa ṣe lọ, ẹ ń fún mi ní stars mi. Gbàdúrà ẹ̀jẹ̀ bí apààyàn ni, lẹ́mi ń dún wa tàbí lórí ìrànlọ́wọ́ rẹ̀. Èyí náà ṣe fún ẹ̀dá nínú péjì rẹ̀, èmi náà máa bẹ̀. Ohun tó dájú fún gbogbo ẹlẹ́sìn ni pé kí wọ́n ṣọ́ra láti máa ba ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́, ṣùgbọ́n nígbà míì táwọn èèyàn bá fẹ́ gbẹ́sìn wọn lárugẹ tó fẹ́ sọ nǹkan tó dá ń pa ẹ̀sìn wọn, wọn ò lè ṣaláì má ba ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́. Ṣó wá yẹ kó rí bẹ́ẹ̀? Kí ló fà á tó ṣe rí bẹ́ẹ̀? Ṣó di dandan ká ba ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́ ká tó rí tọ̀dọ̀ wa gbé lárugẹ? Ẹ̀yin èèyàn ẹ dá sọ̀rọ̀ yìí o. Drop comment and remember to like, share and follow us. Thanks for watching. Ẹ gbọ́ ìpolówó ọjà yìí. Fún ìpolówó ọjà ẹ pè WhatsApp number tó wà lórí péjì yìí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.